ẹ̀ṣẹ̀ alága Inec burú ju Emefiele lọ, ó yẹ kí wọ́n ti lé e dànù. Galadima ló sọ bẹ́ẹ̀. ọ̀kan nínú àwọn alẹ́nulọ́rọ̀ lágbo òṣèlú ilẹ̀ haúsá tó tún jẹ́ àwòrò ṣàṣà nínú ẹgbẹ́ òṣèlú tí Rabiu Kwankwaso dá sílẹ̀, New Nigeria People's Party NNPP, Alhaji Buba Galadima ti sọ pé òun ò retí kí alága àjọ elétò ìdìbò ilé wa Independent National Electoral Commission INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ṣì wà nípò náà títí dàsìkò yìí. ó ló yẹ kíjọba ti fàyà ẹ̀ kí wọ́n ti yọ bí ẹni yọ jìgá, torí ẹ̀ṣẹ̀ rẹ̀ burú ju ti gbogbo àwọn lọ́gàálọ́gàá tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn lásìkò yìí lọ. Galadima sọ̀rọ̀ yìí láṣàlẹ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹfà yìí lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò orí tẹlifíṣàn channels kan. ọkùnrin náà ní lóòótọ́ ìwà àtàwọn ìpinnu kan tí ọ̀gá àgbà báńkì àpapọ̀ ilé wa ìyẹn Central Bank of Nigeria tí wọ́n ní kó sì lọ rọ́ọ̀kún nílé náà lásìkò yìí ọ̀gbẹ́ni Godwin Emefiele ṣe kò bọ́ sí rárá. àmọ́ tá a bá ní ká wò dáadáa, ohun tó bá fi mú kí wọ́n yọ Emefiele bí ẹni yọ jìgá, ẹ̀ṣẹ̀ tí Yakubu dá burú ju tiẹ̀ lọ, ó sì ti yẹ kí wọ́n lé òun náà dànù bí ẹni lájá, àfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ òun lọ́wọ́ kan àbòsí nínú ló kù. Galadima ní níṣe ni alága INEC Yakubu Mahmood mọ̀ọ́mọ̀ tẹ ìfẹ́ ọkàn àwọn ọmọ Nàìjíríà mọ́lẹ̀ lásìkò ètò ìdìbò sípò ààrẹ tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí. ó ní aburú ńlá lọkùnrin náà ṣe fáwọn ọmọ orílẹ̀-èdè yìí. Galadima ní alága INEC yìí gbọ́dọ̀ fipò sílẹ̀ dandan ni, ó gbọ́dọ̀ lọ ni. ohun tí Emefiele ṣe kò burú tó tiẹ̀ yìí, níṣe ló dìídì lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú àwọn kan láti tẹ ìfẹ́ ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́lẹ̀. ìwà ọ̀daràn tó burú jáì ló hù, ohun tó ṣe burú jọjọ, gẹ́gẹ́ bó ṣe wí. àmọ́ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ èèkàn olóṣèlú yìí nípa èrò rẹ̀ lórí ẹjọ́ tó wà ní kóòtù tako èsì ìdìbò ààrẹ náà, Galadima fèsì pé lérò tòun o, níṣe ni Àtíkù Abubakar tó jẹ́ olùdíje fúnpò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti olùdíje ti ẹgbẹ́ òṣèlú Labour Party LP kàn ń fàsìkò wọn ṣòfò lórí ẹjọ́ tí wọ́n pè láti yọ Bọ́lá Tinubu nípò ààrẹ ni. ó ní tá a bá wò dáadáa, lóòótọ́ ni màgòmágó rẹpẹtẹ wáyé lásìkò ètò ìdìbò wọ̀nyí tí àwọn òjòrò àti àìṣedéédé sì pọ̀ lóníranìran. àmọ́ a ò tí ì gbọ́ rí nínú ìtàn orílẹ̀-èdè yìí látọdún 1979 pé ilé ẹjọ́ yẹ àga mọ́ ààrẹ àdìbòyàn èyíkéyìí nídìí. ó ní olóṣèlú wo lẹ́yìn ti gbọ́ rí pé ó jàre bọ̀ ní kóòtù lórí àtakò sí èsì ìdìbò ààrẹ látọdún 1979. kí ló dé tá a máa fowó wa owó tó tó bílíọ̀nù 10 tàbí bílíọ̀nù 15 ṣòfò lásán torí a ti ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára báyìí páwọn èèyàn kan ti ń ná òbítíbitì owó fáwọn ìgbìmọ̀ tìrìbùnà tí wọ́n ń gbọ́ ẹjọ́ wọ̀nyí. irú owó kọ̀ǹgbẹ̀ yìí ló yẹ ká tètè bẹ̀rẹ̀ sí fi múra sílẹ̀ de ètò ìdìbò tọdún 2027. bẹ́ẹ̀ ni Galadima wí o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.